Ní orí ọ̀rọ̀ Alfa Sulaiman àti Umurodia tí Pastor Busari pẹ̀lú ọmọ rẹ̀ sójà fọ́gimọ́ lórí náà ni mo tún padà wá fún yín ní update sí. Lákọ̀ọ́kọ́ a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ gbárata lórí ọ̀rọ̀ yìí, gbogbo ẹ̀yin agbẹjọ́rò wa tí ẹ dìde àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tẹ́ ẹ fẹ́ràn ìjọmọnìyàn tẹ́ ẹ dé lórí ọ̀rọ̀ yìí, a dúpẹ́ lọ́wọ́ yín both left and right, a dúpẹ́ lọ́wọ́ yín pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ ìyá wa mùsùlùmí. Abẹ́ Ọlọ́run bá náà lẹ́kọ̀ọ́ bá san ẹnìkọ̀ọ̀kan yín ní ẹ̀san olóore. Àkíyèsí kan mo fẹ́ pè wá sí lórí ọ̀rọ̀ yìí. Ẹ rí i pé ọ̀rọ̀ yìí ó ti ń dé lẹ́fù tá a fẹ́ kó dé. Ṣùgbọ́n mo tún dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ìyá wa ní ìlú Ìsẹ́yìn fún sùúrù tí wọ́n ṣe, torí pé tó bá jẹ́ pé ìlú mi ni àbáwọn àyè mi nírú ìṣẹ̀lẹ̀ ti ṣe ó ṣeéṣe kí wọ́n ti dáná sun ilé ìjọsìn yẹn, chọ́ọ̀chì yẹn, kí nǹkan mi ò ṣẹlẹ̀ pé ẹni tó jàre kó ti padà jẹ̀bi. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá ẹ̀ mọ̀ máa dúpẹ́ lọ́wọ́ yín, bàbá ọba ìlú Ìsẹ́yìn a dúpẹ́ lọ́wọ́ yín àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí lápapọ̀ ń bẹ fún ìfaradà àti sùúrù tẹ́ ẹ ní. Pàápàá jùlọ Alfa Sulaiman Umurodia a dúpẹ́ lọ́wọ́ yín, àdúrà wọ́n gbà. Update tí mo fẹ́ mú wá fún wa ni pé gbogbo ẹ̀yin tí ẹ gbárata lórí ọ̀rọ̀ yìí, kódà tó wù yín láti ná dúkìá yín lórí rẹ̀, mo fẹ́ pè yín sákìyèsí kan ni o. Torí pé lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn èèyàn bẹ̀rù Ọlọ́run mọ́ o. Àwọn èèyàn bẹ̀rù Ọlọ́run pàápàá. Tí àwọn èèyàn bá request phone number yín lórí ẹ̀rọ ayélujára, ẹ mọ̀ ẹni tẹ́ fún ní phone number o. Pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ bá wo tó yẹ ẹ̀yin tó jẹ́ pé orí Ojúlówó Ọmọ Yorùbá TV lẹ ti wo program yìí, torí pé ó kálukú lólókọ tí ń gbé káàkiri, olóko sì ní fẹ́ kó kọ wọn bàjẹ́. Ẹ mọ̀ fún yàn phone number o. Tí wọ́n bá request phone number, ẹ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ message lẹ́yìn ṣe gbogbo ẹ̀ lẹ́yìn kẹ́ message ìtọ́ bá yẹ kí n dá yín lóhùn mò ń dá yín lóhùn, tí ó bá yẹ kí n dá yín lóhùn mo ra snob mò ń wòran. Ẹ bá fún yàn phone number, you are on your ọ̀yọ́lẹ́wà, you are on your home ní o. Kò sí ń tọ́kan èmi o, kò sí ń tọ́kan mi pẹ̀lú anybody o. Mi ò gba phone number yẹn o, ìsìrí yẹn o. So ibi tọ́rọ̀ dé dúró nìsín ni pé gbogbo ń tó bá yẹ kí ẹ gbọ́ ẹ gbọ́, ètí ọba tí ìyẹ kẹ́ ẹ gbọ́ ẹ mọ́ nàgà o. Ẹni tó bá nàgà wọn ní bọ́ sọ́wọ́ 419 o, ẹ mọ́ sẹ́ndì owó sí ìyẹn o. Alfa Sulaiman kì í ṣe ẹni tí ò rí jájẹ o, wọn ò sọ pé àwọn ní ìdí owó, wọn ò ní kẹ́ni ẹ̀kọ́ bá wọn béèrè ìrànlọ́wọ́ o. Kẹ́ni ẹ̀kọ́ mọ́ sẹ́ndì owó sẹ́ni ẹ̀kọ́. Alfa Sulaiman ò ní kẹ́ni ẹ̀kọ́ bá wọn béèrè ìrànlọ́wọ́ o. Wọn ò ní kẹ́ni ẹ̀kọ́ bá wọn béèrè ìrànlọ́wọ́ o. Àní sọ jù bá ń lọ kọ́ máa di káwọn máa fariwo ta pé àwọn gbá mi o, wọ́n gbá mi o, ẹ má jẹ́ ó ṣẹlẹ̀ o. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọn ò béèrè ìrànlọ́wọ́ kankan tó jẹ mọ́ owó lọ́wọ́ ẹnì kankan ju pé ẹ máa kó fẹ́ dá sí ọ̀rọ̀ yìí kó súnmọ́ kó béèrè fún àwọn lawyers tí wọ́n wà ní in charge ọ̀rọ̀ yìí kán dẹ̀ tọ̀ wọ́n lọ. Àbí Ojúlówó Ọmọ Yorùbá béèrè owó kan lọ́wọ́ yín bí? Àbèrè owó kankan lọ́wọ́ anybody o. Ẹ bá ń kó fẹ́ ran Ojúlówó Ọmọ Yorùbá lọ́wọ́, ẹ lè ra data fún wa. Tẹ́ bá sì fẹ́ dá sí ètò wa náà tó bá wù yín, ẹ lè fún wa ní tó